àgbọ́nlá ojúṣe àgbọ́nlá ogójì ọ̀gá wa K1 the ultimate fún tòye tuntun olórí ọmọ bá akílẹ̀ Ìjẹ̀bú lábàáńgá pátápátá oyè àmọ́rí ọ̀gá wa oyè àmọ́rí ọ̀gá wa araba ń bí ní ọ̀gá èèyàn kan oyè mẹ́ta kàǹkà ṣẹ́bọ̀ ẹ̀ṣẹ̀ rí púpọ̀ Olúọmọ gbogbo Lagos Island pátápátá Máyégún in general nílẹ̀ Yorùbá olórí ọmọ bá akílẹ̀ Ìjẹ̀bú láàrin ìdíbọ̀yà o ṣẹ́rí púpọ̀ rẹpẹtẹ ọ̀gá wa congratulations Àyìndé ọlásùnmọ̀ mi ó mo ṣì fi là ó bọ́ fọ́gá ibà sí òde àgàtà wọn kú ọ ní Philadelphia láti ṣiṣẹ́ lọ́wọ́ mo congratulate ojúṣe àgbọ̀lá o ọgọ́jì ògóbì mo ìṣàkúnlẹ̀ ràṣà kó fẹ́nu ẹ̀ wò rè pàṣẹ ojúṣe àgbọ̀lá ọgọ́jì congratulation ibà sí òde iye tá a bá dé Nàìjíríà àmọ́ wọ́n ṣe tiwa ó ṣe bọ́yàn àlàbí fọ́gá bó ti lóòlù wọn o congratulation K1 the ultimate bó ti lóòlù wọn ọkàn mi balẹ̀ báwọn kan bá ṣe kàn wọ́n èèyàn báwọn kan bá ṣe kàn wọ́n àtẹ̀sẹ̀ báwọn kan bá ṣe kàn wọ́n èèyàn. Ojúṣe àgbọ́nlá ọgọ́jì yìí o orin bàbá rè ẹjẹ́ akọrin bàbá fún Kúnlé Lábàáńgá yìí olórí ọmọ bá akílẹ̀ Ìjẹ̀bú láàrin báwọn kan bá ṣe kọ́ wọ́n ní jọ́sọ náà ní ìjọ́sọ ọmọ jọ́sọ náà ní bàzọ́. Wọ́n ní jọ́sọ náà ní jọ́sọ náà ní ìjọ sọ náà ló ń gbọ́. Ìtàn bàbá gbẹ́kànga ó lọ gbẹ́kànga ó pé oúnjẹ pàṣẹ kàkà kankan fún yà ó ọkọ̀ fẹ́ mọ yá tì kan torí tó ti débẹ̀ rí o. Ìyàwó lọ́rù irọ́ ni kẹ̀kẹ́ pa. Èlà. Ẹ máa bá wí bá sọ ìbí ó bá wa ló gbà lọ. Ó fẹ́ owó kọ̀ọ̀ká ní kọ̀ọ̀ká ó fẹ́ owó kọ̀ tó ní kò tó máa so. Ó lé ọ̀lẹ wọn ṣe ká nígbà. Kéré náà lọ́jọ́ ọjọ́ yẹn kóló wà. Ìbàdàn o. Wẹ́sẹ̀ jíká níbà wọ̀n ya pàṣẹ. Ó ní Wẹ́sẹ̀ jíká níbà wọ̀n ya pa. Wẹ́sẹ̀ jíká níbà wọ̀n ya pa. Wẹ́sẹ̀ jíká níbà wọ̀n ya pa. Kò sí yẹn o. Hello. Eke. Eke. Hello. Bàbá sẹ́yà o. Ogun bẹ́ẹ̀ kùn. Ogun. Ogun kọ́rọ́ bí ti. Ogun kọ́rọ́ bí ti. Ilé bàbá sẹ́yà o. Ó ní promoter wa o. Lóní Ọlábẹ́ka o. Ní Philadelphia. Ìyàn Alfa o. Omega o. Ogun bẹ́ẹ̀ kùn. Ilé bàbá sẹ́yà ẹ̀sìn tọ́jú Yẹmí àsìkàrí Yẹmí ẹ̀sìn tọ́jú ọ̀pá o ẹ̀sìn tọ́jú ọ̀pá o èèyàn ti dúdú ay ẹ̀jẹ̀ ti gorí ọ̀la níyẹn o òṣèṣe bàbá sẹ́ra yọ ọmọ òṣèbínú sí. ẹ wo bàbá sẹ́ra yìí ọmọ bàbá ọjà o. Òrà èjà o. Bàbá sẹ́ra yìí ọmọ òkìṣọ́tẹ́ o. Òrà ọ̀tẹ́ o.
Ogun mẹ́kun bàbá sẹ́ra yan ọmọ òráyè oṣù. Ọgbọ́rún kẹta pè mí o. Èmi ní lábọ́ ìka ọmọ òṣèlú tẹ̀. Kò sí rẹ́ńbẹ̀, orí adé kò sí rẹ́ńbẹ̀. Oje president ya Galatman of Philadelphia. Oje president Galatman. Gbogbo ọkùnrin tó gallant ní Philadelphia òun ni presi. Oje president ya Galatman ọ̀ṣọ́. Ilé bàbá Sarah mi wọ̀ yó. Dádì Sarah mi ògún bẹ́ẹ̀ kún ọjọ́ wọn. Maduro Marosa egungun nílé ọ̀hún ṣe ò gbọ́dọ̀ dúró. Mo ní kálábísọ̀ ọ̀hún lè gbọ́dọ̀ só. Èèyàn tí ò bá ti sọ ọ̀hún lórí ẹ̀ ó ṣe ó. Èmi náà kí ọ̀hún. Ilẹ̀ bàbá Sarah ọ̀hún. Ogun bẹ̀kún bàbá Sarah ọ̀hún. Èmi náà kí ọ̀hún. Èmi láyé mi ọ̀hún. Èmi náà kí ọ̀hún. Èmi nìkan nìyẹn. Àwọn kan ayé ọ̀yìn jẹ́. Ilẹ̀ mọ́ blessing ọ̀ṣọ́. More blessing African market. Aláṣẹ more blessing African store. Ilẹ̀ bàbá àti ọ̀gá dùn síbẹ̀ mi dúpẹ́dúpẹ́. Ọkọ̀ adùn síbẹ̀ mi dúpẹ́dúpẹ́. Àwọn kan wáyé wọ́n ṣiṣẹ́. Ilẹ̀ bàbá Sarah ọ̀ṣọ́. Ọkọ̀ adùn síbẹ̀ mi ọ̀ṣọ́. Ọkọ̀ dúpẹ́ bèbí ọ̀ṣọ́. Ọkọ̀ adùn síbẹ̀ mi ọkọ̀ dúpẹ́ mi ò mọ̀ṣọ́. Ilẹ̀ bàbá Sarah. Àwọn kan wáyé wọ́n ṣiṣẹ́ o. Wáyé wọ́n jẹ o. Kò sẹ́ni tọ́lá mú ọgbà alábí mi bá sọ. Orí ni kẹ́ni mọ́ ní ṣe bóògùn ni wọ́n mọ̀ orí ni wọ́n ní àwa. Ìlú bí Bàbá gbẹ́dẹ̀ kọ́nà ọgbọ́n ti fẹ́ ìṣẹ́ mi. Ọgbọ́n ti tí o. Ọgbọ́n ti Nàìjíríà nínú wa. Ẹ wo Philadelphia o l'Amẹ́ríkà kúnlẹ̀ o. Ṣégbé orí ni ló bá ń ṣe. Bàbá Sarah ọkọ̀ dúpẹ́. Bàbá Sarah mi ṣe òkú bẹ́ẹ̀ kan o mo kẹ́ o. Ọkọ̀ dúpẹ́ sí bẹ̀rẹ̀ bí wọ́n ṣe. Lẹ́lẹ́lẹ́lẹ́ o kúnlẹ̀ akẹ́bàjá. Ọ̀pá ò lè fa gogo. Lẹ́lẹ́lẹ́lẹ́ o kúnlẹ̀ akẹ́bàjá o. Má jẹ́ báwọn dàṣà yẹn, àṣà tí ó dáwà ni. Pé fọ́kírun tá máa kì í tèmi ìbẹ̀rẹ̀ ajé ìdánìyàn.